olórin tàkasúfèé tó sì ní àwọn olólùfẹ́ káàkiri orílẹ̀-èdè àgbáyé David Adeleke, ẹni tí gbogbo àwọn ènìyàn ń pè ní Davido, ó ti sọ̀rọ̀ síta o. Ó sì ti fi dá àwọn olólùfẹ́ rẹ̀ lójú wípé ohun gbogbo ló ní àsìkò, nítorí wípé ìgbà kan ni àbí ni, ìgbà kan là á kú. David Adeleke, ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí Davido, ti padà sọ̀rọ̀ lórí ayélujára lẹ́yìn ìpapòdà ọmọ rẹ̀ ọmọkùnrin Ifeanyi Adeleke. Davido fi ọ̀rọ̀ síta lórí ayélujára láti ṣe àfihàn orin tuntun rẹ̀ tó gbé jáde tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì ti tú jáde lọ́pọ̀ yanturu láti tẹ́wọ́ gba orin náà. Nínú ọ̀rọ̀ tí Davido gbé sí ojú òpó ayélujára rẹ̀, ó ní ohun gbogbo ni àsìkò wà fún. Ó sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ káàkiri orílẹ̀-èdè àgbáyé bí wọ́n ṣe dúró ti òun lásìkò tí òun ń la ìṣòro kọjá. Ohun gbogbo ni àkókò wà fún. Àkókò kan ni láti ṣọ̀fọ̀ àti àkókò kan ni láti mú inú ẹni dùn. Àkókò láti rẹ́rìn àti àkókò láti jó. Àkókò láti sọ̀rọ̀ àti àkókò láti wà ní ìdákẹ́jẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri orílẹ̀-èdè àgbáyé. Bẹ́ẹ̀ bá gbàgbé, ọdún tó rí kọjá ni Davido àti àfẹ́sọ́nà rẹ̀ wọ́n pàdánù ọmọkùnrin wọn kan, Ifeanyi Adeleke. Ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ yìí òun ló wáyé ní àsìkò tí wọ́n ń gbáradì fún ètò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun, tó sì jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ náà ló ṣokùnfà ìdíwọ́ fún Davido láti lè ṣe àwọn nǹkan kan tó fẹ́ ṣe nípa ètò ìdìbò ọ̀hún. Bákan náà ni ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun, èyí tí àbúrò bàbá rẹ̀ gómìnà Adémọ́lá Adélékè ti ń du ipò gómìnà, ó sì jẹ́ kí ìpolongo ọ̀hún kó dáwọ́ dúró. Ọmọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ pé ọmọ ọdún mẹ́ta ní ogúnjọ́ oṣù kẹwàá ọdún 2022 ni ìròyìn ikú rẹ̀ ló kan gbogbo aráàlú kù. Ìṣẹ̀lẹ̀ náà wáyé ní ilé wọn tó wà ní agbègbè Banana Island ní ìpínlẹ̀ Èkó. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó wọ́n sì fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún àwọn ènìyàn. Ṣùgbọ́n báyìí o, Davido ó ti padà sórí ayélujára, ó sì ń sọ̀rọ̀ ní kíkankíkan. Ẹ má gbàgbé láti bá wa subscribe kì í dánwó ènìyàn rárá. Níbi tí wọ́n kọ subscribe sí, ẹ tẹ̀ kẹ́ fi bá wa subscribe.